ẹ ṣé mo dúpẹ́ mama John mama Kristiana mi ènìyàn tó yín ẹ kí gbé mi aládìgún mi ọ̀tọ̀ọ̀tọ̀ yìí àdìgún ó ṣé mo dúpẹ́ àwòjọkẹ́ àdìgún máa gbọ́ àdìgún òde tẹ́kọ̀ síbi o máa gbọ́ ìsọkúsọ tó ń wọ̀nà mi sọ o báyé sátá pẹ̀lú èṣù irọ́ ni o àdìgún ètekéte tó ń wọ̀nà mi sọ o. ayé ìjìrẹ́ ara ìsokùn wíníwíní lójú orogún aládìgún mi ò mú ìwà èpè o ọkọ pé mi bèbí ó ní bèbí ẹtẹta àdìgún ọlọ́lá mú ìwà mi ènìyàn tó.
Ìbà fọ́ba tó láyé, ìbà fọ́ba tó nílẹ̀, ọmọkùnjọ rẹ̀ káàpù sí dáadáa lóde, ẹ̀gbọ́n mi ni. Bàbá olóyè tó pọ̀ rẹpẹtẹ, ṣùgbọ́n kápẹ́kọ̀ọ́rin gbẹ̀nìyàn, alátìjúbà lọ́rùn ọba, ògúndọ̀kú mo kí ẹ síbí, adé Emmanuel. Mami, Anagaru kuri kalẹ̀, olùkọ́sẹ̀ kuri kalẹ̀, ṣé dada ló dé? Gbogbo yín pátá mo kí àwọn olóyè yẹn ní gbogbo, torí bẹ́ẹ̀ máa sọ pé onídúró mi yẹn ṣe wò. Onídúró mi ẹ ṣeun o, bó jẹ́ ènìyàn ló dúró ni wá ti máa sọ̀rọ̀, bó jẹ́ ènìyàn ló dúró ni wá ti sá lọ wá jápa, bó jẹ́ ènìyàn ló dúró ni wá ti máa ṣèrè mú, pẹ̀lú onídúró mi ẹ ṣeun o. Èrè kan dúró ẹ kú ìdúró. Ẹni tó jọ kọ́ ẹ̀kú ìkàlẹ̀ gbogbo yín pátá mo kí sùúrù. Gbogbo yín pátá mo kí ẹ̀kú ìkàlẹ̀ ṣé dáadáa lẹ́lẹ́ wò ó. Irú oore báyìí ká máa ṣọjọ́ ìwé la máa bára wa ṣe lọ́la wájú lókè ọba ni.
ṣèbó ló dáa ká máa fàyè ọjọ́ wa. Àníkọ́ lè bá fọkàn wá sí pamọ́. Ọ̀rọ̀ yìí ní bíbélì mi fi yé mi, àná ló dáa. Bàbá àdúrà ó dáa ká máa fàyè ọjọ́ wa. Kó lè bá fọkàn wá sí pamọ́. Ọ̀rọ̀ yìí ní bíbélì mi fi yé mi. Olúwakámi ló sọ̀dọ̀ yìí àdìyíkọ̀ fọ̀tì ó ṣe ṣáṣẹ́ mọ́ òun ló rọ́ṣẹ́ pè ó ní ká wá bá àwọn ṣàṣeyẹ tó bá gbé bẹ́ẹ̀ ààrẹ ọba aláyọ̀ nípa. Ẹnu ká mi ní kí a wá lé wò ó. Eré la wá sí àwọn àjọ. Ìgbà tó bá wá láyé. Kábíyèsí, bọ́lá tó fọ́nù rẹ̀ ló mọ̀ fún wa lára. Lórí, òun ẹ̀ jọ̀wọ́, òun ẹ̀ jọ̀wọ́.
àwọn ọlọ́run wáyọ̀ kò sọ pé lọ́dọ̀ ọlọ́run ọba. Ọba tó lọ pẹ́ tó lọ gbogbo èrò tó dúró ẹkú. Gbogbo ẹni tó lọ wá sí ìbàlẹ̀ gbogbo yìí mọ kí o. Ó yẹ sóde bàbá. Sóde bàbá. Torí ọpẹ́ náà fọdọ́ gbígbá. Ọpẹ́ níbo nínú ìbàlẹ̀ ọba tó tóbi ní. Láìsí báyìí. Ṣèbí ọpẹ́ yẹn o bàbá. Ọpẹ́ yẹn o ọmọ. Ọpẹ́ yẹn o bàbá. Ọpẹ́ yẹn o ọmọ. Olódùmarè aṣọ́ni kárí ayé. Olódùmarè aṣọ́ni kárí ayé. Ó sọ̀rọ̀ kó bá ó kú sí ìlú lọ́tọ̀. Ó máa gbà pé àwa ọmọ rẹ̀ rárá ọmọ rẹ̀. Ọpẹ́ yẹn o bàbá. Ọpẹ́ yẹn o bàbá. Ọpẹ́ yẹn o. Ọpẹ́ yẹn o bàbá. Ọpẹ́ yẹn o. Olódùmarè aṣọ́ni kárí ayé. Olódùmarè aṣọ́ni kárí ayé. Ó sì lọ́wọ́ ó ti ṣe tìtù ìlọ́sọ̀. Mo máa gbàgbé ní ọmọ rẹ̀ rárá. Ọpẹ́ yẹn o bàbá. Olúwakẹ́mi súnlẹ̀ mi. Àdìyẹ tó fọ́ tí ó ṣe sáfá. Ẹni kẹ́mi lẹ́nu gbogbo ara ló fi yẹ. Ayọ̀ súnlẹ̀ mi. Ayọ̀ ti súnlẹ̀ gbogbo ara ló fi yẹ. Ayọ̀ ọ̀túnba Babátúndé. Básàlì Àgbàdàrí. Babátúndé. 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 What for you today? I will be my Lord in prayer. Every day. Today. I will be my Lord in prayer.
lóde ẹ̀dá ayọ̀ tó ti dé àwọn tí jẹ́ sí kọjá sọ̀rọ̀ yẹn àwọn ará ìlú tó ìlú bá lò ayọ̀ 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 ní tọ́gbọ́n lọ́rùn ayọ̀. Òyìnbó onímọ́tò gbogbo olówó lọ́sọ̀rọ̀ òní àwọn kìíní tó ló dá mi lójú ẹni ọmọdé wọ̀nyí bí ìgbà máa lọlé mọ́tò kan ti jáde àwọn eléyìí wọ́n ní gbogbo ní ìjẹsìn kò sọ́mọ náà kò sọ́mọ lọ ó lè jẹ́ ẹsẹ̀ báyìí ó yà ẹni òní tukutu ẹ̀jẹ̀. Ayọ̀bá mi ló lọ́la kí n ká lọ sọ wẹ́ èèyàn mi ní o ayọ̀bá mi ló lọ́la òde lọ́mọ wọn jẹ́sí mi kò sọ ọmọ náà gbogbo jẹ́sí ìbàdàn bàdá sàn àná bàbá túndé ọ̀rẹ́ bàbá túndé bàtà ayọ̀ òde tuurutu òde sàkùsọ̀ òde tuurutu ayọ̀ òde sàkùsọ̀ ẹ̀ṣẹ̀.
tún fẹ́ kọ́lá wọlé yíká lọ́sọ̀ọ́ báyìí ìdílé ọba ìjọba. Ọmọ ìjọba wọn ní ìyá ló bá bá àwọn ọmọ ìjọba ọlọ́mọ. Ó ọkọ̀ sọ́rọ̀ sí kó bàbá tó gbàgbọ́ bàbá. Ó ọkọ̀ sọ́rọ̀ sí kó láàdá òwe. Ìdí túmọ̀ ní. Bàbá sẹ́yìn. Bàbá tún ló parẹ́ ní ló wà lẹ́yìn rẹ̀ tí ó fún ìsáná. Ọlọ́run ló wà lẹ́yìn rẹ̀. Ó yà sọ pé tó ti bọ́ mi lára. Bàbá mi rí mú. Bàbá títí, onígbàgbọ́ ní dúpẹ́
Aṣíwájú náà gbọ́, ó kún fún pé àbùkù sọ̀rọ̀ ló fẹ́. Ẹ bá tó lò. Ó kún fún pé àbùkù sọ̀rọ̀ ló ní bàtà kìíní ìbá ti bá ẹ wọlé. Àjọ mi ní ìlú bá ti bá ẹ wọlé. Bóyá mo kò bá ẹ ká dé bí ìlú ojú tó rẹ̀. Sàmà ìdí.
mo fẹ́ tàbí tó lẹ́yìn ìdàlù nítorí tóyìn. Bàbá máa kàlù nítorí tóyìn owó ńláńlá ni ó ṣe kọ̀ọ̀kan. Ó gbọ́dọ̀ pọ̀ ni. Ó gbọ́dọ̀ pọ̀ ni. Olúwa tóyìn onídúró mi ẹ ṣeun o. Agbẹjọ́rò mi ẹ ṣeun o. Ọba tí ń dúró tì mí ẹ ṣeun o. Ọba tó mú ẹ lọ́jọ́ òní ẹ ṣeun o. Iṣẹ́ ẹ ṣojú ẹ ṣeun o. Torí bó jẹ́ ènìyàn ló dúró ni wá ti máa sọ̀rọ̀. Túnbẹ̀ sanwó ẹ̀ bó jẹ́ ènìyàn ló dúró ni wá ti sá lọ. Ó ti jẹ́ mama Kẹ́mi. Bó jẹ́ ènìyàn ló dúró ni wá ti máa sọ̀rọ̀. Onídúró mi ẹ ṣeun o. Tóyìn lónìí sọ pé ìgbà ṣe Olúwa kò tí wá ní tiwa. Tóyìn ló yẹ káwọn máa wí. Ìgbà tẹ̀tù gbọ̀gùn nílé ọmọ ọ̀kẹ́ ní fọ́lùwà. Báwo wọ́n lóore àṣekà kábíyèsí ayé.
bàjẹ́ ohun àpapàdà kó nílé gbogbo bí ojú ẹ̀dá òun kọ́ ọlọ́mítì òun ti dé òun ló bàbá mi ìwé mi ọdúnlá. Látàárọ̀, ó ta kété fún mi.
ṣàlẹ̀ ṣàlẹ̀ ló àwọn bóyá àwọn tí mo wò ní àwọn láńlá. Òṣèlú rẹ̀ àwọn àbísọ̀ mi ní àbísí. Ọ̀tún ẹlẹ́gùsì ọkọ̀ tí ìṣàlẹ̀ bèbí ìmọ̀lẹ̀ àfíìsì súnlẹ̀. Ọlọ́lá náà ti mọ̀ mí ní àfíìsì súnlẹ̀. Àbọ̀ àbọ̀ṣẹ̀ wà lálá àbọ̀ṣẹ̀ wà lálá pọ̀. Ṣàlẹ̀ bèbí bá gbọ́, ṣàlẹ̀ ẹni bá fojú kìí àbọ̀ṣẹ̀ wà lálá pọ̀. Súnlẹ̀ àfíìsì àwọn ọ̀tún máa ti borí ẹni bá fojú kìí àbọ̀ṣẹ̀ wà lálá pọ̀. Àbọ̀ṣẹ̀ wà lálá àbọ̀ṣẹ̀ ló dá sẹ́yìn lórí ìlú lọ́wọ́ ìlú. Connection, ìmọ̀lẹ̀ àfíìs. Dẹ́gbà, 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 sẹ́gbẹ̀ ìlú, sẹ́gbẹ̀ ìlú, sẹ́gbẹ̀ ìlú.
láyé lára gẹ́gẹ́ bí mo bá yẹn fẹ́ lẹ́yìn mi o lẹ́yìn mi o. Ayọ̀mọ́ ni ayọ̀mọ́ bá tún ní. Kẹ́mi lórí bàbá tún ní súnmọ́ mi lórí. Ṣẹlẹ̀ ní ìdásílẹ̀ ìgbìn. Èmi. On the 3rd of July 2021, ẹsẹ̀ ní dábà kan ló ṣòro ẹni tó ní ọ̀ṣọ́gbọ́ ìdìbò wáyé lọ́wọ́. Bàbá òkú ìnáwó ọjọ́ ìrẹ́. Thank you.
Àdìsá, Àdìsá, kí Àdìsá, ìjọ wa ọ̀gá owó ọ̀rẹ́ wa ìjọ ó yá inú olóòtú ẹ̀yẹ. Àbí inú olóòtú ẹ̀yẹ. Ó yá lẹ́yìn tí padà sórí ẹ̀ lórí àbí ìsìnkàgbọ́. Bí wọ́n bá ṣẹlẹ̀ bí wọ́n ṣẹlẹ̀ bí wọ́n ṣẹlẹ̀ bí wọ́n ṣẹlẹ̀ bí.
sí so ọmọ sílẹ̀ ìwọ náà kọ́ ọlọ́run níbi ní ìwọ pé ọ̀pọ̀lọ́ rẹ̀ láì rọ́ọ̀dù rọ́ọ̀dù yóò ní rọ́ọ̀dù. Olówó sàtẹ̀sẹ̀ níbi wọn bẹ̀rẹ̀ ní ẹ̀ẹ́dẹ́ rọ́ọ̀dù 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 ìyá níbi wọn bẹ̀rẹ̀ sọ̀rọ̀ rẹ̀ láì rọ́ọ̀dù rọ́ọ̀dù.
ní o lọ́kì bẹ́ẹ̀ lọ́kì. ọ̀rẹ́ bá ògùn ti lé sábà fẹsẹ̀ náà mọ̀ máa bọ́ olówó fàáriwo nígbà olówó fàáriwo. Unfinished matter. Tola. Ogudogu. Ale pepe. Waka wait. Alabani. Ogudogu. Yorùbá wọ́n wò. Bàbá tó ló sọ bẹ́ẹ̀. Ẹ̀yin ọmọdé wọ̀nyí bí o fẹ́ ní. Òun gbọ́ra bíbí. Lọ́dún tí. Bàbá Túndé ló sanwó ẹ̀. Ó sanwó òkúdòdó. Bàbá Túndé sanwó Bàbá Túndé. Ṣé lójú ayé abẹ́ òòrùn? Bàbá Túndé ibi mo nínú kọ́kíkẹ́ rẹ lọ. Ibi mo bá ti mọ̀ kọ́kíkẹ́ rẹ lọ. Ọkọ̀ tó rí nàbí. Àná wọn ní Ìjẹ̀ṣà. Òkúta gbogbo bára orí kí ẹ. Ọkọ̀ tó ń gbé ní bàbá sójà. Bàbá sójà. Richard. Bàbá ìbejì ó ń tọ́jú àwọn ẹbí rẹ̀ ẹ̀sà àwọn aláìsí kí ọmọ. Bàbá tó mójú tó gbogbo ẹlẹ́mọ̀ tó ní ìyá ìbejì ó tọ́jú àwọn ẹbí rẹ̀ ẹ̀sà àwọn aláìsí kí ọmọ. Wíní lójú orogún lójú ìyá wíní lójú orogún lójú ìyá ọ̀rọ̀ ìsìnkú yóò sọ lẹ́ẹ̀ma ìsẹ́ni ní ẹ̀dá jọ. Dudu yẹmi ẹ̀sà. Torí gbogbo ní kókí ìyá lójú kíkọ́. Àgúnlẹ̀yìn òun làbáyé lọ. Tó lè ní ayé tó bá ìjọ náà wọ̀. Tó ń fi nígbà ìlú. Bàbá tó gbé iṣẹ́ báyọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Mo dá sẹ́kẹ̀lẹ̀, ó lè lọ ẹ lọ́rùn. Mo dá ìjọ náà wẹ̀. Ọ̀rẹ́ mi ìgbèrò ìgbèrò Àkọ́kọ́dáyé ni ó ti dáwé ọlá, àtẹ̀gbẹ̀dáyé ni ó ti dáwé àbọ̀. Lórí ìgbéyàwó, àbúyẹ ní ẹni bá ò ṣe tí wà kọ̀rẹ́ yóò fẹ́lẹ́ tí ò ní. Mo ti kú òbẹ̀. Bọ̀bí bí Spani ló ṣe láì lọ́wọ́. Ó níbi tó bá adé bàbá kí èmi. Adé ti dúró mú mi kọ̀ǹgà. Ìyọ̀dúnlé àti ìrẹ̀lẹ̀ mú mi kọ̀ǹgà. Ìyọ̀dúnlé àti ìrẹ̀lẹ̀ àti ìyọ̀dúnlé kọ̀ǹgà. Ìyọ̀dúnlé àti ìrẹ̀lẹ̀ mú mi kọ̀ǹgà. Ìyọ̀dúnlé. Yóò tí o bí.
òwúwo ẹ̀fà òwúwo láti ìṣòro ẹ̀sìn ìyàwó yìí lọ. Unfinished matter. Babatunde sowó Babatunde. Baba sowó ọmọ. Ọlọ́lá ló máa ń gbé ní. Ó yẹ kí a ṣe báyìí. Babatunde ògúndòkú. Ògún lẹ́ni abílé ló sì rí ilé. Babatunde sowó Babatunde ẹ̀rú fún ayé àbẹ̀rẹ̀. Bíbí rẹ̀ ò ṣe fún wa. Babatunde bàbá. Ó yẹ kí a rẹ̀. Baba Mélòdì náà ní. Ògúndòkú lẹ́ni abílé ló sì rí ilé. Ènìyàn àbùkù kò sí lẹ́fẹ̀rẹ̀ lọ́jọ́kọ́. Ènìyàn àbùkù kò sí lẹ́fẹ̀rẹ̀ lọ́jọ́kọ́. Ti bẹ̀rẹ̀ lọ́jọ́kọ́ bàbá mi àdára o. Bẹ́ẹ̀ni bàbá mi àdára o. Ó ní tèmi àgbàdo ọlọ́run dáná ogun. Ògúndòkú àgbàdo ọlọ́run dáná. Babatunde sowó Babatunde. Gàgàtì gàgàtì. Gàgàtì gbàdúmọ̀ gàdé. Ikú yàtọ̀ sí lọ. Ẹ bá mi kí Babatunde. Ọkọ̀ kẹ́mi bèbí. Ó ṣe tán ní gbogbo ayé ló bọ́. Babatunde ló sowó ẹ̀. Kò ṣòro. Babatunde sowó Babatunde. Kò ṣòro. Babatunde mi o. Bàbá mi ẹ̀ sọ̀rọ̀. Agbára ìfọ̀kọ̀kọ̀. Kílé bàbá wa. Bàbá náà pè ní àgbà lọ. Ọ̀sẹ̀ fọdún pẹ́ kò sí ẹ̀gbẹ́gbẹ́ ní ọmọ mi lówó. Ó bẹ́ẹ̀ sí. Ọmọlọ́mọ ẹ̀dúnmọ̀ mi. Àyíká ọ̀rọ̀ láyìíká. Babatunde, 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 Babatunde. Láyé ọjọ́ yẹn, láyé ọjọ́ yẹn, wáyé gbà ní sílẹ̀. Sábàlẹ̀ kú ìkàlẹ̀, gbogbo àwọn òbílẹ̀ bàbá lórí. Ẹ má bẹ̀rẹ̀ ní Babatunde ló sọ wọ́n. Babatunde náà lọ, nínú bá mi kì í dáwọ́ lórí ikọ́. Inú lè gbogbo tó jẹ́ pé òbí lè mọ́ mi lọ. Inú bá kí ìyàwó mi ní kọ́. Inú lè gbogbo tó jẹ́ pé òbí lè mọ́ mi lọ. Kúrò nípa alájẹ̀lẹ̀ òbí lè arọ́. Kò sóhun ọmọ ẹ̀yẹ òbí láìsí. Àlàbájá bára ìlú ọjà ló gbé. Orí àmì ìsìnkú lakọ̀ aláǹgbá mi. Babatunde Ògúndòkú ọ̀gá. Lọ́jọ́ náà ti fẹ́ omi nínú ìgbà ẹ̀mú ẹ̀jú Babatunde. Babaláwo tí mo gbójú ó ti ṣe é lọ sábàlá. Ẹni sẹ́yìn tí mo fẹ́ tí ó ti ṣe é lọ sábàlá. Ìwọ ọ̀gá ọ̀gbọ́n, babaláwo bàbá ìwọ lò ó lọ lóru ọ̀. Babatunde náà lè wà ẹ́ iwájú ló ń lọ lójoojúmọ́. Àyíká ni bàbá mi yẹ jẹ́ lọ́dọ̀ wọn. Ọgbọ́dọ̀ tún bẹ̀rẹ̀ wà ẹ́ iwájú ló ń lọ lójoojúmọ́. Babatunde làwọn méjèèjì. Bí tiẹ̀
bí wọn. Lọ́sọ̀ nínú kọ̀ bí wọn. Ara wọn ni wọ́n ṣe, wọ́n lè pàtà dára. Bàbá Túndé Olúwa lọ́gbà jẹ̀dá lọ. Òun náà yóò ṣe ti yá fún ẹ. Bàbá bá kẹ̀ bá jẹ́ ọ̀rọ̀ ẹ̀. Ayé tó wá, oníṣẹ́ lọ́gbà máa mọ̀ ọ́. Kọ́mítì lọ́gbà oníyàká ẹ̀ ló fọ́ mi. Kọ́mítì lọ́gbà oníyàká ẹ̀ ló fún mi. Ọmọlúwa làbá kọ́kọ́ fi. Ìmọ̀ láwọn lè bá ilé ọ. Ó tó lójú láti bá ilé iṣẹ́. Ọlọ́dún mẹ́rin ní ìlú ìfọyín, ọmọ ọmọ ní